ṣe kò ní Jésù mo tún dé ìjọba fújì lábíyàn lèmi jẹ́ ọmọ tó ń sọ bọ́ọ̀lù ní yòóró. ṣé kò ní Yusuf ìjọba fújì gbogbo Abidjan the global musician latest record rẹ̀ lélẹ́yìí tẹ́ gbọ́ yìí torí ti lu àlùjọ tó jẹ́ sáré pẹ́tẹ́ bá a pàkórí ẹ̀ ní my way ẹ̀ tí gbọ́ kankan ẹ̀ gbà. ọkọ̀ fòórà sọ kó tó paradà o àlòkàn pé kan tí ṣóun ṣàní ọ̀rọ̀ wa. tóòrùn báyọ̀ ó dájú àkàtàrí o irú orin wo lẹ́fẹ̀ẹ́ dàgbọ́n ẹ̀ ṣe bẹ́ẹ̀ o ẹ̀ ò lè bá wa lábò láfọlọ́ọ̀tún ọ̀rọ̀ mi. jẹ́ gbogbo ṣe jẹ́ àsakúlá lákùrìrì ọ̀kan tó rè lórí ọ̀rọ̀ àyànmọ́ yá láódà. àyànmọ́ ẹ̀dá kò lè tàṣe láéláé jẹ́ gbọ́ o. ọlọ́run ọba tó ṣètò ṣùgbọ́n òun ló ṣètò lórí oníkàlùkù wa. ẹ wo my way ní lóòótọ́ ó lóyin lọ́dún mọ̀rìn-mọ́rìn fídíò sídìí àti ọdíò sídìí eléyìí tẹ́ẹ̀kì àtọ̀jù BJ Concept ló package ẹ̀ ló tún produce ẹ̀ OY Music ló kó pa ló market ẹ̀ ló tún distribute ẹ̀ ó ti wà káàkiri gbogbo Abidjan àti gbogbo ilé ìtajà tó ta quality jákèjádò lédè Nàìjíríà fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé 08084453919 tàbí 07053617780 ọdíò sídìí àti fíìsìdì tá a pàkórí ẹ̀ ní my way ó ti wà lórí gbábá yó ẹ